Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to Lovers all over the world, ẹ káàbọ̀ sí orí YouTube channel wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń fún yín ní update nǹkan tó bá ń ṣẹlẹ̀. Update Chief Adéyẹmọ Sunday Igboho náà ni a fẹ́ fún yín nínú fídíò wa tẹ́lẹ̀. Gbogbo wa náà láti mọ̀ wípé olóyè Chief Sunday Igboho wọ́n ti dé sí Nàìjíríà láti wá ṣe òkú ìyá wọn. Ẹ máa rí gbogbo details, gbogbo bí issue ṣe ṣẹlẹ̀ láàrin àwọn àti Muhammadu Buhari. Gbogbo update yẹn náà lẹ máa rí nínú àwọn fídíò wa tí a máa post. So ẹ farabalẹ̀ kẹ́ bá wa fídíò yìí, ẹ bá wa comment, ẹ dẹ̀ bá wa subscribe. Gbogbo analysis yẹn ni olóyè Chief Sunday Igboho náà ṣe sínú àwọn videos tí a fẹ́ post yìí. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel yẹn, má gbàgbé láti máa bá wa share àwọn videos wa, so kí kó lè go viral. So ẹ ṣé, I really appreciate the support yín. Thanks for watching. Nígbà tá a pẹ̀lú àwọn oníwọ̀n Nàìjíríà tí Igboho bá ṣe fọ́dún mẹ́rin tí Fúlàní ò ṣe fọ́ Fúlàní ò sí nínú ìjọba tí wọ́n fún wa mọ́ gan ní Yorùbá Haúsá Igbo bọ̀ àwọn Fúlàní wọ́n ti fi ọkọ̀ gba gbogbo ọba alẹ̀ Haúsá wọ́n ti sọ wọ́n di Fúlàní wọ́n ti pa gbogbo Haúsá wọ́n ti àwọn ọmọdé ẹ̀mí Fúlàní ohun tó fẹ́ ṣe fún wa ohun tó ń dọ́gbọ́n nìyẹn kò lè ṣe é ṣe bẹ́ẹ̀ kò lè ṣe é ṣe bẹ́ẹ̀. So mo ti arrange àwọn security gbogbo protest tó ń ṣe kí n lò kọ̀ọ̀kan àwọn ọmọ Yorùbá kòkò wá ẹ mọ̀ dà ọdún ẹ̀kọ́ Yorùbá làwọn ń jà fún ẹ mọ̀ bá wọn bu Tinubu gbogbo àwọn Yorùbá ní sẹ́tẹ̀ ń tẹ̀lé mi tọkàntọkàn ẹ mọ̀ bu Tinubu ẹ mọ̀ bu ọba ẹ mọ̀ bu lóye ohun táwa ń béèrè fúnlẹ̀ bàbá tiwa orílẹ̀-èdè wa Buhari ló sẹ́yìn mi ẹ̀mí mi ò sì ní dájú tó fi àdìláyé àṣẹ òjijì ló pa Buhari. Buhari dàmí láàmú ọlọ́run dà Buhari láàmú ọlọ́run dà fún àwọn bàbá mi Buhari dàmí láàmú ọlọ́run dà Buhari láàmú. ẹjọ́ sọ̀rọ̀ ẹjọ́ sọ̀rọ̀ bàbá kò sí kankan. Buhari dàmí láàmú ọ̀pá ẹ̀gbọ́n mi ọ̀pá ọ̀rẹ́ mi òun lọ́pàá yá mi torí òun lọ́pàá yá mi Buhari ọ̀pọ̀ bí òjì tọ̀tọ̀ Fúlàní ni Buhari àwọn ọmọ ìbánikájára wa tá a bá ti dára wa débi tá a lọ ó ń da bàbá Tinubu láàmú ni bàbá ń gà ń pe ìlú kọ́bọ̀ dojú ti fún bàbá nígbà ń rí mọ́ tí èsè tiẹ̀ Buhari ti bàjọba jẹ́ fún ẹ̀ ó ti ta gbogbo Nàìjíríà pátápátá tó fún díẹ̀ yìí àwọn ọmọ Yorùbá àbábò àbáwọn ṣe mọ́ wọ́n Nàìjíríà ò lè wọ́ wọ́n Nàìjíríà ò lè sẹ́kìnì jífọ́ ẹ̀mí ọlọ́run ẹ̀ kí mọ́ ọmọ lọ ní Yorùbá dúdú gbogbo Fúlàní ti ń ba ọkọ wa jẹ́ tí ń ba gbogbo dúkìá wa jẹ́ láti sin lọ a máa da security ó ti tètè àwọn kan ìfẹ́ ló dùn ọmọ Yorùbá àwọn kan akíkanjú gbogbo ẹ̀yàn ọ̀dọ́ tẹ̀ bá ti mọ̀ ẹ́ lọ́jọ́ ìwọ̀n mo nígbàgbọ́ pé pẹ̀lú ògùn Ọlọ́run àwọn bàbá wa máa tì wá lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọba wa tí bẹ́ẹ̀lẹ̀ gbogbo Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ìjọba Olúṣèlú Mákindé mo dúpẹ́ lọ́wọ́ tó bá ṣẹlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúmọ ọba orílẹ̀ kéńtà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀wọ̀n dàpọ̀ yẹn sí mi létí ẹ̀gbọ́n mi ọmọ dàgbọ̀ yẹn sí mi létí ẹyẹ mo dàgbọ̀ tó bá ta ní sọ̀rọ̀ sí mi létí náà wọ́n máa sọ̀rọ̀ sí mi létí o ẹni tí ọba ti sọ̀rọ̀ mi létí o kí n tẹ́ mọ kẹ́ni tó ti tẹ̀lé mo kí ọ̀nà oníbodè ọ̀fìn Igboho. Bàbá mi orílẹ̀ ègbọ́n olúgbọ́ ọba tó ń lágbára lórí ilẹ̀ Yorùbá ta wà lólúmọ́kè sọba kékeré sọba kan ilé nípọ̀lẹ́ Ògbómọ̀ṣọ́lọ́wà sọmọnà. Mo kí orílẹ̀ kẹta wọn pe gbogbo mítì àwọn lọ́balọ́ba lójú fún àwọn Buhari orílẹ̀ kẹta ní ẹ̀pẹ̀ mi sí mítì ẹ ti Sunday Igboho mọ́kútọ́ ní ẹ̀fẹ́ pa ó ní mítì kí lè wá pa àwọn ọba sí mi ẹ̀fẹ́ pọ̀ ọmọ wa sí ìjà fún wa ẹ wá pè wá sí mítì ẹ lọ kúlẹ̀ ní ẹ bá fẹ́ bá a sọ̀rọ̀ ọba orílẹ̀ kẹta nìkan ló sọ̀rọ̀ mẹ́. Bàbá Bariga bàbá ọba Bariga bàbá ọba Bariga ó ní ẹfi Sunday lórí èmi àti gbogbo òdílé mi Sunday Igboho lè ní tẹ̀lé gbogbo pamọ́ ó sọ lórí gbogbo mi ẹ bá tún gbé ọba mélòó ló lè ṣe wẹ̀ àwọn ọba àkẹ́kọ̀ọ́ ẹgbàá náà tí wọ́n lè sọ̀rọ̀ sí Buhari wọ́n sá pamọ́ ni Tinubu wá débẹ̀ wá ń bú Tinubu àwọn ọba Yorùbá tó ń bú Tinubu wọ́n lè fi ń pa wọn ebi ní papọ̀ mọ́nàmọ́ná. Mo kí gbogbo àwọn ọba wa lẹ̀ Yorùbá Ọlọ́run jẹ́ mi lógún mo rẹ̀ kí gbogbo àwọn gọ́fìnà wa torí pé ẹni tó bá dúró tì nínú ọba ń kùn wọlé ẹ mọ̀ bú gọ́fìnà kàkà tiwa ni wọ́n ń ṣe
kí wọ́n sọ fún yẹn. tiwa ni wọ́n ń ṣe. wọn náà mọ̀ pé Fúlàní fìyà jẹ wá ẹ mọ̀ bù Tinubu ọ̀sẹ̀ nǹkan fún wa Buhari tó lọ́dún mẹ́jọ nígbà tí Jonathan ṣèjọba ṣe báwọn bàbá Yorùbá kan wọ́n kóra wọn bọ́ta tí wọ́n ṣe protest lọ́jọ́ ta tí Buhari fi lọ́dún mẹ́jọ ta ló ṣe protest kankan ṣé wọ́n ti kú ni wọ́n kú mo kí bàbá mi Wọlé Ṣóyínká bàbá dáadáa ni ó ṣe dàgbà tó bẹ́ẹ̀ tó lóògùn tó lágbára tó ní gbogbo àgbáyé ọwọ́ mi wà kò tónú ó sì fún mi ní márùn ó sì lóun bẹ́lẹ̀ yìí ta ló lè ṣe wẹ́ẹ̀ ẹ̀mí bàbá yóò kù dáadáa àti ìṣẹ̀lẹ̀ rọ wọ́n Nàìjíríà ò lè ṣe kí ni kó lè wọ́. wọ́n fẹ́ Fúlàní ìsara wa wọ́n Nàìjíríà yẹn ṣe ká Fúlàní ìsara wa àwọn ní ìsara wọn nàìjíríà àwọn ní bá ṣe ra wa lọ́kàn àbá ti ṣe ra wa lọ́kàn kádà security ilẹ̀ gọ́fìnà Ògùn state Dàpọ̀ Abíọ́dún bàbá dáadáa ni nígbà tí Buhari ní wọ́n máa pa ọ̀rọ̀ Ògùn state nígbà yẹn gọ́fìnà Ògùn state wọ́n sọ̀rọ̀ sínú pépà iná bá ń bẹ tó bá gbọ́ kí ní yẹn gbà yẹn ọlọ́wọ́n ń wá yẹn bí Sunday Igboho wọ́n ràn án lọ́wọ́ mo wá lọ́bẹ̀ ọlọ́kọjọ́ Fúlàní bẹ̀ Buhari ó fún gọ́fìnà yẹn ní kweri ó fẹ́ gbàjà máa yẹn ní kílẹ̀ fẹ́ kọ̀ wọ́n sí nígbà tí wọ́n ń pa àwọn kéékèèké ẹ̀ sọ òun dẹ̀ tó máa dẹ̀ ní Sunday Igboho wá gbìyà wọn òun tí Sunday Igboho dẹ̀ wá bẹ̀ ọ̀dẹ̀ sẹ́ni kankan ọkà pariwo ó dẹ̀ sí protest Fúlàní dẹ̀ sálọ kílẹ̀ fẹ́ kọ́ máa para mọ̀ sọ́pà yẹn ni òun Sunday Igboho pa iná òní bàjẹ́ fún Dàpọ̀ Abíọ́dún Ọlọ́run ní bá ti ẹ̀jẹ̀ láíláí Ọlọ́run ní bá ti Dàpọ̀ Abíọ́dún jẹ́ ní bá ti Ṣèyí Mákindé jẹ́ ní bá tọ́jú bá Ṣèyí jẹ́ àbáríkà ń tọ́lọ̀ kúlẹ̀ lọ́wọ́ mo wá kí bàbá mi bá ń jẹ́ àtúntò yìí bàbá dáadáa alálùbáríkà ọlọ́jọ́ bí bàbá òkú dáadáa bí bàbá pẹ́ bí bàbá mi Adébánjọ àwọn bàbá àti mẹ́nu ẹni mo dún sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ mo sì ń dún Ọlọ́run sì ń gbàdúrà mi so àwọn ọmọ Yorùbá ẹja ṣe ra wa lọ́kàn ilé tó ń lọ Fúlàní ọ̀fẹ́ràn wa bàbá Tinubu ti ń bẹ́ẹ̀ wọn ọ̀fẹ́ràn rẹ̀ wọ́n kẹ́ ń dàjọba ẹ̀rú tó palẹ̀ ogún dọ́là mọ́ wọ́n ti kọ́ fún àwọn ọmọ tí ń ṣe burúkú ṣe ìgbé kan bàjọba rẹ̀ jẹ́ so ó ti fi wá sí pé wọ́n Nàìjíríà kò lè ṣe kéde o kó lè wọ́. kálukú ọmọ lọ́nlọ́ ẹ̀ kálukú ọmọ lọ́nlọ́ ẹ̀ ní ìmọ̀tọ́ fún yẹn kálukú máa lọ lọ ẹ̀. ìjọba àjẹmú gbogbo ọ̀rọ̀ ní akíkanjú òòṣà ọmọ aládùúgbò lọ́sọ̀ wọ́n yọ ọ̀rọ̀ wọn bá àwọn dàbí èjì ẹ̀wọ́n jà bára wa jà ẹjọ́ ẹjá gbọ́dọ̀ ẹjọ́. ẹ̀wọ́n jà bára wa jà ẹ̀rì tó sọ lẹ́ẹ̀kan ìpè ẹ̀wọ́n kò pẹ́sidẹ́ntì tó wà mẹ́sì ọmọ wa ni bàbá wa ni aṣojú wa ni ó ní káwọ́ bu àwọn gómìnà tí wà náà lọ́wọ́ ṣe. ẹ dákun àrọ̀wá nítorí pé nígbà tí àwọn Yorùbá nation wá síbí nítòsí mo rí ohun tí bàbá ló jẹ́ tó lè pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers wọ́n bú àwọn lọ́balọ́ba ohun tí a jẹ làyẹn sí lẹ́yìn ọmọ wa fi ń lọ wá. ẹ bá sì rí díẹ̀díẹ̀ láyé ń bàjẹ́ ayé ń bàjẹ́ lẹ́ẹ̀kan ṣoṣo nígbà tí kótó nípa àwọn òbíkótó àwọn British kótó nípa wọ ilẹ̀ Yorùbá ọba ní í ṣe ìjọba bẹ́ẹ̀ni wọ́n sì gbàjọba lọ́wọ́ Yorùbá láyé ọba David Ford ní àwọn òbíkótó wọ́n wọlé Yorùbá. A kí olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé akọni ilẹ̀ Yorùbá ni wọ́n so ẹ̀yin náà ẹ ti gbọ́ gbogbo àwọn nǹkan tó wọ́n sọ nínú fídíò yìí ẹ ti rí bí iṣu ṣe kú tí ọ̀bẹ ṣe pa ẹ ti rí gbogbo ẹ̀ wò ó yẹ kí kẹ́ jẹ́ ká kan sára sí olóyè because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba tó ti ṣe before kí ọmọ Yorùbá tó wà níbẹ̀ ní gbogbo àwọn nǹkan yìí ló ti wọ́ wá so a kí akọni olóyè Sunday Igboho fún ipa ribiribi tán kó because kò yí sí àdèbáwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run because Ọlọ́run ni ó ní pé ẹ̀mí wọn kò ní bá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn Ọlọ́run ló ní pé ẹ̀mí wọn kò ní bá lọ wọ́n dẹ̀ ní ọkùnrin tí ń sun rárá fọkùnrin àkọ́ṣẹ́ ni ló ń ṣe kò yí sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yẹn tó bá jẹ́ ẹni tí ò dúró tọ́ tó bá jẹ́ ẹni tí ò fi òótọ́ ọ̀nà ṣe tó bá jẹ́ ẹni tí ó jẹ́ pé kò kì í ṣe pé ìjà ọmọ Yorùbá ló ń gbè ó ṣeé ṣe kí ẹ̀mí ẹni yẹn kó bọ́ sí gbogbo ogun tó ṣẹlẹ̀ yẹn bọ̀ abáwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn dẹ̀ ṣàlàyé pé àwọn wá sílé láti wá ṣe bẹ́ríà mọ́mí àwọn ni so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ YouTube channel wa ẹ bá wa subscribe ẹ bá wa like ẹ dẹ̀ bá wa comment so gbogbo update yẹn náà làwọn máa fún yín thanks for watching.